a kí gbogbo ojú tó ń wò wá àti gbogbo etí tó ń gbọ́ wa. A kí káàbọ̀ sí orí ètò iṣẹ́ lóògùn ìṣẹ́ níkànnì Surprise Entertainment Online TV. Yorùbá bọ̀ wọ́n ní iṣẹ́ ìṣe nìtọ́jú, òwò ṣe nìbéèrè. Iṣẹ́ ni pàṣán ta fi ń lé òṣì wọgbó. Wọ́n á ní iṣẹ́ ọmọ aláṣẹ jẹ́, owó ọmọ àṣelà àti iṣẹ́ ọmọ àṣejẹ àti òwò ọmọ àṣelà. Méjèèjì ni à ń lò láti fi lé iṣẹ́ àti òṣì wọgbó. Ìdí nìyí tẹ́ fi rí wa ní ọgbà àbí tẹ́ ti rí wa yìí níbi tí wọ́n ti ń build àwọn tanks lóríṣiríṣi èyí tí trailer ń lò tán fi ń gbé epo. Bí wọ́n ṣe ń build ẹ̀ láti ilẹ̀ títí dé òkè àti wà ń bẹ̀ láti fi ọ̀rọ̀ wọ́rọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa rẹ̀. Ẹ káàsán dádùá, orúkọ yín sà? Engineer Fẹ́mi Ọládèjì. Engineer Fẹ́mi Ọládèjì, Akọ́láwọlé Ọládèjì náà lórúkọ ti tèmi. Ipò wo lẹ́yìn dì mú nílé iṣẹ́? Production manager. Production manager, thank you. Bẹ́ẹ̀ ṣe jẹ́ production manager ní ilé iṣẹ́ àwọn òṣìṣẹ́ mélòó la lè kà pé wẹ́dà rẹ o, kápẹ́ntà rẹ o, panẹ́bìtà rẹ o, péńtà rẹ o, mélòó lẹ lè kà fún wa tẹ́ ní nílé iṣẹ́? 20 number. Ẹ bá wa dárúkọ wọn ní ṣẹ̀ṣẹ̀. A ní Mula. A ní Taiwo. Mula is one of those people tí wọ́n construct the tank. Taiwo is one of the constructor to construct the tank. We have Hafiz is one of the to construct the tank. Construction. Then Ani Femi Olum paint. Olum one the painter yẹn. Ani Busayo. Ani Tọ́pẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ni àwọn nǹkan èlò tí wọ́n ń lò láti fi build àwọn táǹkì láti ilẹ̀ títí? Well, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí i pé táǹkì làwa ń ṣe. Tá a bá fẹ́ ṣe táǹkì tó ń gbé epo, àwa ń lo 4mm 5mm sheet thickness ẹ̀ nìyẹn. À ń lo 5mm, à ń lo fún frame, a dẹ̀ ń lo 4mm fún body. So ìdí tá a fi ń lò ni pé torí títì Nàìjíríà ò dáa, tí mọ́tò bá ń lọ tó bá já sí gallop, tendency wà kí gallop yẹn kó fọ́ frame yẹn. Ìdí gangan tá a fi ń lo àwọn thicker material nìyẹn. Thicker materials ó máa prevent láti má jẹ́ kí. Ó máa absorb weight. It will absorb weight. Ẹ má bínú pé mò ń sọ́pọ̀ pẹ̀lú your hand. It will absorb the weight of the content tí wọ́n bá gbé. Tá bá fẹ́ bíìdì táǹkì láti ilẹ̀ títí tó fi máa parí láti rí i pé ó ti ń rìn lọ ní títì, ó lè gbà yín tó ọjọ́ mélòó? Ó depends but tó bá yẹ pé àwa fẹ́ máa ṣe tà ni, a lè bẹ̀rẹ̀ 10 ní ọjọ́ kan kó dẹ̀ parí ní oṣù kan. 10 lọ́jọ́ kan kó dẹ̀ parí ní oṣù kan kó dẹ̀ máa dúró kakaraka. tó bá stable. Kí ni comparison nǹkan ṣe nílẹ̀ yìí àti red meat àbí kò sí red meat? Well, we have red meat but comparison tá bá fẹ́ compare rẹ̀, there's no difference at all. The only difference tó wà níbẹ̀ ni pé gbogbo body yẹn mọ́ perfect because wọ́n ní àwọn machinery but we don't have the machinery. So we are using manpower láti produce but tá bá fẹ́ gbé sí ẹgbẹ́ ara wọn ìkankan náà ni. Ọ̀kan náà ni. Ṣé iṣẹ́ yìí ṣé wọ́n máa mú ọmọ wá pé wá kọ́ iṣẹ́ yìí o? Exactly. A ní many people tó ń kọ́ṣẹ́ yìí. We have about 4 apprentices tó wà níbí wa and now they are perfect. They are perfect. Tó yẹ pé wọ́n lè ṣe tank tó máa compare pẹ̀lú títí àwọn. They can set. Tá dàbí tòyìnbó gidi gan. Ó máa tó ọmọ bá fẹ́ kọ́ tó dẹ̀ fẹ́ mọ̀ ó máa gbà tó ọdún mélòó? Well, one thing ni pé ó depend lórí IQ ọpọlọ. Àwọn míì wà ó lè lo 3 years, ẹlòmíì lè lo 7 years, bẹ́ẹ̀ ni ẹlòmíì lè lo 10 years. Ó depend lórí bí ọpọlọ bá ṣe mọ. Bàbá wa ń sọ̀rọ̀ education wise bí range wo from which range to which range ni? Gẹ́gẹ́ bá a ṣe mọ̀, ó yẹ kí ọmọ at least kó ní school start lọ́wọ́. Tó bá ní school start lọ́wọ́ tó bá fẹ́ kọ́ṣẹ́, that will help him or her
láti lè grab iṣẹ́ yẹn gangan. So within secondary school range tó bá ti jáde secondary school ẹni yẹn lè ní tó bá ní interest lórí iṣẹ́ yẹn ó lè wá. What about the graduates? A graduate. Well, let me just give you one example. Èmi bí bẹ́ẹ̀ ṣe rí mi sìn, I'm a graduate of the Polytechnic Ibadan. Ni mi. Now, but mind you, I started this job from the scratch. I passed through technical college. Mo dẹ̀ ṣiṣẹ́ Leventis motor. So from there, mo lọ Polytechnic Ibadan. So that was why I was able to gather that experience. Ẹ ti get it. But the graduate bá máa wá ṣe is not kò ń ṣe nǹkan gbẹ̀fẹ́. Yóò lò 4 years. Rí schools tó yẹ pé wọ́n ò pé káwọn kó àwọn ọmọ wá láti wá fún IT industrial. Yes. Ó dà pé in 2012 we had some schools they came here láti technical college Apẹ̀rin wọ́n wá sí bíbáyìí fún IT. Láti absorb wọn. Ok, pé ọmọ wa kọ́ iṣẹ́ yìí ó fẹ́ dá dúró bí èlò lèèyàn fi lè establish. Well, tí èèyàn bá fẹ́ establish irú iṣẹ́ yìí as at now taba kan fẹ́ manage $1 million. $1 million? Yeah, exactly. Our machine, there are necessary things that will make the job moving. And $1 million will be enough? Exactly, there's no problem with it. Okay. Sir, gẹ́gẹ́ bí iṣẹ́ bó ṣe rọrùn tó mo mọ̀ pé bẹ́ẹ̀ náà ni hazard máa wà nídìí iṣẹ́. Exactly. Kí ni àwọn hazard ṣiṣẹ́? It's very, very hazardous. Ẹni tó bá máa ṣiṣẹ́ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní sùúrù gidi gan. Let me give you one example. It's easy for us láti construct tanki láti bẹ̀rẹ̀ without any problem. But mind you, tá má ti gbé lọ, tá má ti gbọ́n, tá má ti fi pọ́n epo lọ, tó bá ń jò, tá má dá padà wá, tá má fẹ́ sọ pé ká tún ṣe. That is where experience comes in. Firstly, you must first of all wash the tank very well. To the extent you pé tá bá fi iná sí kò ní gbiná. Because tí wọ́n bá fọ́ dáadáa, tí wọ́n bá ti fi iná sí báyìí, it can explode and even kill the person working there. So this the greatest hazard. Yes. Other ones, in constructing new ones, we should be safety conscious. That is it. Kí wàá ní ìmọ̀ràn tẹ́ ẹ lè fún àwọn èèyàn tó fẹ́ kọ́ṣẹ́ tẹ́ wò pé ọ̀nà téèyàn lè gbà kọ́ iṣẹ́ tó lè rọrùn fún wọn? Wọ́n ti ní pé ṣẹ́rí iṣẹ́ yìí iṣẹ́ tó dáa ni fún ẹni tó bá lè ní sùúrù. Number one, I will categorize it into two. Number one, tẹ́ni bá fẹ́ kọ́ṣẹ́ yìí, the vehicle body building máa fẹ́ kó tiẹ̀ kọ́kọ́ pass through technical college, Colorid vehicle body building. There is nowhere in the world tí vehicle body building wà. Kò sí university. If you go to university, mechanical wọ́n sọ pé kò ṣe, you can never do vehicle body building. And mind you, that is why vehicle body building is a distinct course. You understand me? So now, tani ever pass through technical college? Yeah, exactly. Then can you ever lọ ṣiṣẹ́ ní industry? That way, ó máa tún refresh your brain there. Irú ẹni yẹn ó lè ṣe irú iṣẹ́ yìí. Then talking about graduate tó bá fẹ́ ní interest láti do irú iṣẹ́ yìí, ó kàn lè wá kákan sọ pé okay, kó ní idea ẹ̀ fún ọdún kan ni. Tó bá ní idea ọdún kan, if he has his money, he can do it. The reason tó fi lè ṣe ni owó ẹ̀ ó máa fi employ àwọn expert in àti ẹni tó mọ̀ nípa AutoCAD. That AutoCAD tí a bá ti ṣe AutoCAD yẹn á gbé fún engineer, wọ́n á kàn read ẹ̀ ni wọ́n á ṣe, they will do it. That is for a graduate who has money. Okay, what about health and physical challenge? Anybody tó bá máa ṣiṣẹ́ yìí must physically fit. Torí pé èèyàn gbọ́dọ̀ jẹun. Ó gbọ́dọ̀ jẹun o. Because the moment bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ yẹn, ẹ lè máa jẹun ní every hour, every minute, every hour, ẹ máa sọ pé ìjẹkújẹ lélẹ́yìí. Pé ìjẹkújẹ lélẹ́yìí jẹ bó ló ṣe máa jẹun báyìí. Ara tó ń ṣiṣẹ́ yẹn, you must take care of the body. That is it.
téèyàn bá jẹun èèyàn lè ṣiṣẹ́ yìí o. ìmọ̀ràn wà lẹ ní fáwọn ọ̀dọ́ tán kàn fẹsẹ̀ gbálẹ̀ kiri tán dẹ̀ wà ájà ẹ̀ tán ṣe gbogbo ẹ̀ tán rúkọ apá rúkọ ẹsẹ̀ tán tọrọ owó. ṣé ẹ rí àwọn advice tí mo lè fún àwọn ọ̀dọ́ tó ń tọrọ owó sìn ni pé tẹ́ bá watch dáadáa many of them doesn't want to learn any skill at all. They would rather prefer doing yahoo kò dẹ̀ lè pay wọn. It will limit their future life. You understand me? But the only advice tí ma ṣe pé ọmọ tó bá fẹ́ kọ́ṣẹ́ ó lè wá àmọ́ ó gbọ́dọ̀ ní sùúrù because a lot of challenges ni wọ́n face. Ìgbà míì òbí wọn lè mọ̀ fún wọn ní owó láti wá síbi iṣẹ́ but wọ́n squeeze dára wọn wá and it's not right for we láti mọ̀ fún wọn ní owó kí wọ́n fi jẹun because àwa ká rán wọn wá but on humanitarian ground a lè mọ̀ fún wọn ní ẹ̀kọ̀ọ̀kan but not every time. So that is the only advice tí mo lè fún wọn kán wá then they should endure pending the period they will use in learning the work. Thank you very much.